Mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin ọmọ ìyá mi nílẹ̀ Oòduà àti ní gbogbo Nàìjíríà pátápátá àti ní gbogbo àgbáyé ibikíbi tẹ́ bá wà. Mo gbàdúrà pé ìṣọ́ Ọlọ́run àti ààbò Ọlọ́run á máa dájú lórí gbogbo wa pátápátá ibikíbi tá bá wà. Mo kí àwọn youth wa ní Nàìjíríà. Mo kí wọn fún akitiyan wọn. Wọ́n kú ìfọmọ ènìyàn ṣe. Wọ́n dẹ̀ kú ìlàkàkà pé kó lè dá, kán lè gbára wọn lẹ̀, kán lè bọ́ nínú ogun ìjọba amúnisìn. Mo wò pé fídíò tí mo fẹ́ ṣe mi ìṣeré first time ni, mi ìṣe fídíò rí first time ni, because ká máa sọ̀rọ̀ kò ní kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀, bẹ̀t nígbà míì tá bá sọ̀rọ̀ ọmọ tó bá lọ́gbọ́n á rí tiẹ̀ mú bẹ̀. Ó jẹ́ ìgbà àkọ́kọ́ tí mo ní màá ṣe fídíò. Lóòótọ́ a ti ṣe EndSARS tá a ṣe, a rí iye èèyàn wa, àwọn èèyàn wa tán pa. Now, ìjọba Sanwó-Olú àti ìjọba Nàìjíríà wọ́n deny, wọ́n ní wọn ò pẹ́ nìkankan. Àwọn tán ṣe léṣe wà bẹ́ẹ̀, wọ́n ní wọn kò sí ẹnìkan, wọ́n ní wọ́n yìnbọn sókè ni. Wọ́n set panel tán set kò lórí, kò nídìí. Wọ́n tún wá ṣe tán, wọ́n fẹ́ open toll gate padà. Níbi tí àwọn bàbá wa Tinubu tán ti ń jẹun àti Sanwó-Olú, wọ́n tún fẹ́ ṣí toll gate yẹn padà. Láì tí jẹ́ pé bóyá demand táwọn EndSARS sọ pé wọ́n fẹ́, wọn ò tí ṣe nǹkan lórí ẹ̀. Àwọn tí wọ́n pa kò sí judgment lórí ẹ̀. Orúkọ tí gbogbo èèyàn mọ̀ mí sí òní fast number. Táwọn tó mọ̀ mí bá ti rí mi báyìí, wọ́n á ti mọ̀ ẹni tó ń sọ̀rọ̀. Mo believe pé tá bá wà ní ìrìn àjò, kì í ṣe gbogbo wa la ní oore ọ̀fẹ́ àti wálé. Nǹkan tó ń bà mí lọ́kàn jẹ́ jù nìyẹn. Torí àwọn kan ní oore ọ̀fẹ́ àti lọlé, àwọn kan ò ní oore ọ̀fẹ́ àti lọlé, after bá máa parọ́ fúnra wa lóko. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnà, Nàìjíríà máa gbàlejò another Shina Rambo. Láìpẹ́ láì jìnà, Nàìjíríà máa gbàlejò another Anini tó máa lejò àwọn Anini lọ. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀? Ẹ lè máa fi ẹ̀tọ́ èèyàn kẹ́ máa fi dùn wọ́n, kí wọ́n tún wá dìde láti sọ̀rọ̀ jáde wípé nǹkan báyìí la fẹ́, kẹ́tún wá bẹ̀ sí fi ọwọ́ agbára mú wọn, kẹ́tún máa fìyà jẹ wọ́n. Mo believe kí nìkan pé àwọn youth wa ò understand ìjọba Nàìjíríà ni. Ìjọba Nàìjíríà wọn ò understand nǹkan tán ń pè ní peaceful protest, wọn ò understand ẹ̀. Nǹkan tí ìjọba Nàìjíríà understand ní violence. Tẹ́ bá watch nígbà tí brother wa Asari tí wọ́n bá wọn fa wàhálà ńgbà yẹn, wọ́n padà pè wọ́n negotiate pẹ̀lú wọn ni. Nígbà tí ààrẹ wa Gani Adams, nígbà tí wọ́n ò tí jẹ́ ààrẹ, tí wọ́n jẹ́ OPC, ordinary OPC ńgbà yẹn, tí wọ́n fa wàhálà lọ́tún lósì, wọ́n padà pè wọ́n negotiate pẹ̀lú wọn ni. Wọ́n gbé pipeline fún wọn ńgbà yẹn pé kán máa bá wọn ṣọ́ pipeline. Nígbà tí àwọn Boko Haram tó rí pójú ogun lé, gbogbo wọn tí ìjọba Goodluck Jonathan tán kó sẹ́wọ̀n nínú wọn, ìjọba Buhari padà pè wọ́n, ó lóun rehabilitate wọn, ó náà ti repent, ó dáṣọ sí wọn lọ́rùn. Gbogbo ẹ̀tọ́ tí ó yẹ kó máa lù máa jẹ, gbogbo ẹ̀ náà ṣe fún wọn. Gbogbo wọn tí Boko Haram ń lé kúrò létí wọn ò nílé lórí, wọ́n wà bí tán jìyà, ìjọba ò fojú rẹ̀ wò wọn. So àwọn bandits tán tún yọ wá lẹ́nu sìn àtàwọn x-men, ìjọba tún pè wọ́n, ó tún negotiate pẹ̀lú wọn, àwọn á fún wọn ní 100 billion. Àwọn èèyàn ní àwọn lè gba 100 billion, 160 billion náà fẹ́ gbà. So ṣé ẹ ti rí pé ìjọba Nàìjíríà ò understand the peaceful protest? Nǹkan tó understand ni pé kájọ fi ìgagbága, nǹkan tán fẹ́ nìyẹn, violent na like. Náà mo wá fẹ́ sọ fún yín, mi ò blame anybody, ẹ̀yin youth yẹn ni mo blame. Nítorí tí ẹṣin bá dá ni a máa ń tún gùn ni. And number 2, awífún ni kó tó dá ni, àgbà ìjàkadì ni.
kó tó di pé ẹ lọ sí protest ilé tẹ lọ lẹ́lẹ́kejì ní àná 13 ọjọ́ Saturday, ẹ ti rí pé ìjọba Sanwó-Olú tí ò ní àǹfààní kankan tó fẹ́ ṣe faraàlú, ó ti kó àwọn ọlọ́pàá sí tó gate kẹ́ tó débẹ̀. Èmi ò mọ̀ pé Lagos State wọ́n ní ọlọ́pàá tó wà quit bí eléyìí, tán tún ní mọ́tò, tán ní irinṣẹ́, tán dúró dáadáa báyìí. Tàdé ń pariwo pé herdsmen wọ́n yọ wá lẹ́nu inú igbó wa, tí a dẹ̀ rí kankan ṣe sí, tí àwọn ìjọba wa ò dẹ̀ rí kankan ṣe sí. Ó wá di pé àwọn ọmọ náà fẹ́ wá ṣe protest, àti kó ọlọ́pàá lẹ̀dẹ̀ wọn pẹ̀lú oríṣiríṣi mọ́tò tá a máa fi kó wọn. Bẹ́ẹ̀ mo wá rí kíní kẹwọn àti Tinubu àti Sanwó-Olú, bàbá láti jù ló jẹ́ fún yín. It's a shame, it's a shame of you, because tí ẹ bá lè gbé mọ́tò lẹ̀ tẹ́ ẹ fẹ́ fi kó àwọn èèyàn, at the end of the day tó jẹ́ pé a tún kọ́wọ́ ti mọ́tò yẹn lẹ́yìn, ìtìjú ńlá ló jẹ́ fún yín. Ojú ti olówó tó kọ́lé tílẹ̀ ẹṣẹ́ kù. So mọ́tò tẹ́ gbé wá kẹ́ lè fi kó àwọn ọmọ tó fẹ́ ṣe protest, ṣìnà tún bá yín tì, ìtìjú ńlá ló jẹ́ fún yín. Now bí tí mo ti blame àwọn youth ojú pé ẹ jẹ́ sọ àṣírí kan fún yín. Wọ́n ní orí tí a fi ṣe ìwé òun náà ṣì ní. Mi ní parọ́ fún yín. Ní 1993 nígbà tá ń fa wàhálà àti Abíọ́lá, àwa ìwà ń bẹ̀. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ibi tó rí bá máa dé láyé orí máa débẹ̀ ni, torí ó yẹ kémi ti kú ní 1993 yẹn. Because nígbà yẹn àwọn mọ̀pọ̀ tí wọ́n wá against wa ńgbà yẹn ṣe náà yìnbọn sókè. Ìbọn tán dẹ̀ yìn sókè ńgbà yẹn ṣe ló já attention, iwájú mi ló balẹ̀ sí. Bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó bá jẹ́ pé ó já lé mi lórí ńgbà yẹn, kì í ṣe nǹkan tá à ń sọ iná làmọ́ by now iná àti dẹni gbàgbé. Ṣùgbọ́n ibi tó rí bá máa dé orí máa débẹ̀ ni. Mo fẹ́ sọ kíní kan fún yín ẹ̀yin guys, ẹ má relent. Nǹkan tí wọ́n fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ kó yín láyà jẹ. Tí wọ́n bá ti kó yín láyà jẹ, kò sí ẹni lè béèrè ẹ̀tọ́ yín mọ́ láyé. Tẹ́ ẹ bá dẹ̀ ti lórí ọ̀fẹ́ àti béèrè ẹ̀tọ́ yín, bẹ́ẹ̀ ṣe máa jìyà lọ nìyẹn o. Ẹlẹ́dàá yín ò dẹ̀ ní jìyà, ìṣẹ̀dá yín ò ní jìyà. Mo fẹ́ fún yín ní àmọ̀ràn kan ni. Lóòótọ́ àti rí pé ìjọba wa pé violent náà understand. Ẹ̀yin ẹ má wá lọ ní violent pẹ̀lú wọn, ẹ lọ níbílẹ̀ pẹ̀lú wọn. Irú bẹ́ẹ̀ ṣe ń lọ lánàá yẹn, nǹkan tí mo expect ni pé ẹ ti lọ bá àwọn àgbàlagbà, ẹ ti ṣe mọ́lù, ẹ ti ṣe sára, ẹ ti ṣe àlùsáré, ẹ ti ṣe ànàpọ́ngi. Gbogbo kìíní yẹn ló wà lẹ́ Yorùbá. Tẹ́ bá ti ṣe, irú àwọn ọlọ́pàá tó ń ṣe gìràgìrà tán lé yín, tán lù yín, tán ṣe yẹn, ẹ má nìkan má lù yín, ẹ̀yin ẹ má bá wọn fa wàhálà, jẹ́ kán lù yín. Ẹsẹ̀kẹsẹ̀ lẹ jẹ́ wọ́n máa gbẹ. Nígbà tí mẹ́jọ bá kú lójú ẹsẹ̀, ẹ̀rí pé àwọn tó kù wọn ò ní dúró. Tí wọ́n bá yìnbọn fún yín, tán rí pé ó dáhùn láti dí, tó fọ́ wọn láyà dànù, yẹn náà ń pè ń fọ́bọn. Tó fọ́ wọn láyà dànù, tí méjì ṣerú ẹ̀, tí ò dúró jẹun mọ́, ẹ̀rí pé àwọn tó kù ò ní dúró. Ṣé rí díẹ̀ ọmọkùnrin ò tó, ẹni tó bá fẹ́ jàjàgbara láti gba aráàlú lẹ̀, òun náà múra sọ́ra rẹ̀. O lè torí pé ó fẹ́ gba aráàlú lẹ̀ kó fi ẹ̀mí ara ẹ̀ kó fi ṣeré, ìwọ gan gbọ́dọ̀ tira. Nǹkan tó jẹ́ kó dùn mí nìyẹn tí n bá lórí ọ̀fẹ́ àti wà níbẹ̀ yẹn, àwọn nǹkan tí màá ṣe lèmi ń sọ fún yín yẹn. Àwọn nǹkan tí màá dé advice àwọn tó bá tẹ̀lé mi kúrò lé ni mò ń sọ fún yín. Ẹ múra ti bílẹ̀ dání, kò sẹ́ni tó lè takú láyà. Tó bá lù mí, ó ti lu ikú. Tó bá ti lù mí, ó ti lu àrùn. Ẹ̀yin youth, àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí, mo fẹ́ kí ọ̀rọ̀ yìí kẹ́ lọ túnra mú. Now, mo fẹ́ sọ nípa ti àwọn brother wa nìbàdàn tí wọ́n ní àwọn Fúlàní, àwọn Haúsá wọn bá wọn jà nìbàdàn. Ẹ kógo ẹ̀ ń jùgò. Nǹkan tó tiẹ̀ wá dùn mí jù làwọn tó ń gbé fóònù. Àwọn kan wá gbé fóònù, àwọn ẹgbẹ́ yín jà, ẹ bọ́rọ̀ alẹ́ kẹjọ́ ìwọ̀n kérò yín lè pọ̀ dáadáa. Ẹ wá gbé fóònù, ẹ máa fídíò wọn. Wọ́n ń jà ń bẹ̀ yẹn, Haúsá àti Yorùbá ní ẹ máa fídíò. Nígbà táwọn ọkùnrin ẹgbẹ́ tán bọ́ṣọ lẹ̀, ìwọ̀n fídíò. Ẹ jọ̀ọ́, kì í ṣe gbogbo aṣọ tá a bá ti fọ̀ là ń sá lórùn. Ẹ má jẹ́ ká máa fi gbogbo ìgbà ayé wa kó jẹ́ pé fídíò nìkan la máa gbé kiri. Ẹlòmíì, a little data tó ní fídíò ló fi ń ṣe.
ìwọ náà bọ́ra alẹ́ kó jọ́nà àwọn tó kú ẹ. Àgbájọ báyìí òun la fi ń sọ̀yà. Wọ́n ní àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Tẹ́ ẹ bá níbọn, ẹ lọ ra àdá kẹ́ ẹ ṣàpẹ̀ kó máa kọ́ná yanran. Ẹ lọ ṣekú mọ̀, ẹ kan ìṣó mọ́ orí ẹ̀, ẹ fi cutting plier, ẹ fi cut ẹ̀, tẹ́ bá cut ẹ̀ ṣàpẹ̀ ẹnu ẹ̀. Ẹ lọ sọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ, ẹ fún wọn ládàá kan bá yín gé sọ́nà mẹ́rin kan mọ́kùnmọ̀ lórí kẹ́ ẹ ṣàpù ẹ̀. Àwọn kan tọmọkùnrin fi ń jà láyé àtijọ́ tó bá ti di pé kò sí weapon nìyẹn. Tí èèyàn 500 bá kókù mọ̀ yẹn dání, lẹ́nìkan bá gbé bàdání kò lè yìnbọn yẹn jẹ méjì lọ tẹ́bẹ̀ fi kamọ́ pẹ̀léré. Béèyàn 500 tó bá dà tó ń sáré bọ̀ téèyàn gbé bàdání agbébọn lé atọ́nbakẹ́ améré. Ẹ lè continue láti máa suffer, ẹ lè continue láti máa jẹ́ kán intimidate yín. Gbogbo nǹkan tí wọ́n ń try àti ṣe, wọ́n fẹ́ silent everybody ni. Tẹ́ bá wọ̀ṣì pé tí ẹnìkan bá ti lè sọ̀rọ̀ tó gbé somebody pé àfẹ́ǹkan báyìí wọ́n á mẹ́ni yẹn, wọ́n á kì í mọ́lẹ̀, wọ́n á tọ́jú ẹ̀, wọ́n á silent ẹ̀. Ọjọ́ olè fẹ́ ṣe lè dà. Ó ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. Mo pe àwọn guys mi kan ní Nàìjíríà, ẹ organize ara yín. Bẹ̀tí nǹkan tí mo discover nínú àwọn guys wa ni pé tán bá ti rí small change, tán bá ti jẹ pepper soup, tán ti mu gò méjì, wọn ò kí ẹ̀ mọ́. A dẹ̀ ń pariwo pé kíní ń bọ̀. But wọ́n rò pé eré ni. Bẹ́ẹ̀ mo gbà ládùúrà gbogbo ogun tó bá lóun fẹ́ dojúkọ wá nílẹ̀ Yorùbá àtàwọn traitor tó wà láàrin wa, àwọn agbẹ̀yìnbẹ̀bọjẹ́, Ọlọ́run á kọjú ìjà sí wọn. Ṣùgbọ́n tá bá ti ń gbàdúrà, ẹ jẹ́ ká máa bojú ẹ̀yìn o. Tá bá ti ń gbàdúrà, ẹ jẹ́ ká máa múra. Ẹ má jẹ́ ká máa fi gbogbo ẹ̀ ṣe pé àdúrà ni. Lóòótọ́ àdúrà ń gbà, ṣùgbọ́n àwa náà gbọ́dọ̀ múra sọ́rọ̀ ara wa. Àdúrà ń gbà, ṣùgbọ́n a gbọ́dọ̀ múra sọ́rọ̀ ara wa. A gbọ́dọ̀ relent, jẹ́rí tó gate yẹn, ìwọ̀nba owó tán lose láti ìgbà tí wọ́n ti jóbẹ̀ yẹn, àti owó tán ti lose yẹn, ó ti affect life wọn, torí ẹ̀ náà ṣe fẹ́ ṣe padà. Ẹ gbọ́dọ̀ gbà fún wọn. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé tẹ́ bá tún fẹ́ lọ síbẹ̀, ẹ jẹ́ kí àti èwe àtàgbà kí gbogbo everybody dìde. Tí wọ́n bá rí crowd tó crowd, wọn ò ní lè ṣe nǹkan fún yín. Number 2 ni pé ẹ dira. Bó jẹ́ lílù lásán tán bá lù yín, kẹ́jẹ̀ gbẹ lára wọn tó lẹ́sẹ̀kẹsẹ̀, kán mọ̀ pé agbára wà. Ẹni tí ò bá mọ̀nà kó tọ̀ ẹni tó mọ̀nà lọ. Ọjọ́ olè fẹ́ ṣe lè dà. Ìjọba Buhari pẹ̀lú àwọn Tinubu, àwọn tó ń ba Nàìjíríà jẹ́ nìyẹn o. El-Rufai, Tinubu, Fáyẹmí, Buhari, fake Buhari tó wà ń bẹ̀, àti Ambode, ọlọ́dáìjì mi, àti Sanwó-Olú tó wà ń bẹ̀, àti Ojúyọbọ Tinubu pẹ̀lú extra tire tán fi síbẹ̀. Àwọn tán ń ba Nàìjíríà jẹ́ nìyẹn o. Tí kúlé ò bá ti pa ni, tòde ò lè rí nípa o. Ṣé rí, wọ́n ti plan láti sọ́fà ẹ̀yìn èèyàn before 2023. Wọ́n fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ rí pépà ńlẹ̀ kó rò pé owó kó sáré grab ẹ̀. Gbogbo plan wọn ni mò ń sọ fún yín o. By the time tán bá ti mú yín lẹ́rú, tán ti jẹ́ kẹ́ sọ́fà dáadáa, tẹ́lòmí ò lè jẹ oúnjẹ àárọ̀ débi tó máa jẹ tọ̀sán. By the time tí election bá dé, oúnjẹ kékeré náà kàn máa ṣe sínú nylon tán máa gbé fún yín, tẹ́ máa bẹ̀rẹ̀ sí di wìtìwìtì. Ordinary 2,000, 3,000 náà máa fún yín, lẹ́ máa sáré tẹra yín mọ́lẹ̀, tẹ́ máa lọ dìbò fún wọn. Tá a tún bẹ̀rẹ̀ sí mú yín sìn again. Ẹ wo, mo fẹ́ sọ fún yín ní Nàìjíríà yẹn, kò sí nǹkan tó jẹ́ 2023 o. Oòduà nation la fẹ́, a dẹ̀ fẹ́ Biafra nation. Nǹkan tá a fẹ́ nìyẹn. Ẹni tó bá wá wù kó kọrí sígbó. Now mo fẹ́ sọ fún yín, ìyà tán fi ń jẹ yín, ìyà kẹ́ tún lè sáré tẹ̀lé wọn 2023 ni o. Ìyà kẹ́ lè sáré tẹ̀lé wọn ní 2023 òun náà fi ń jẹ yín. By the time election bá dé sí, tán bá ti bẹ̀rẹ̀ sí has small change fún yín, ẹ máa sáré tẹ̀lé wọn ní kàbàkàbà.
mo sọ ní 2015 mo sọ fún ọ̀rẹ́ mi kan, ẹ má dìbò fún mọ́ ní tẹ́ ní Buhari ò ní gbé yín délẹ̀ lérí, ó máa kó yín sí parun ni. Ó bá mi jà dìsín gan, èmi àti ẹ̀ ò sọ̀rọ̀, ṣùgbọ́n inú mi dùn sí pé ẹnu mi tọrọ nítorí àwò fídíò máa dọ̀dọ̀ ẹ̀. Inú mi dùn pé ṣé bàbá tó ń sọ ń gbà yẹn ó ti rí rìsọ́ọ̀tì ṣé bàbá ń sìn. Ní 2019 mo believe pé àwọn ọmọ Nàìjíríà wọn wake up, kò sẹ́ni tó dìbò fún Buhari, ṣùgbọ́n wọ́n fi agbára tán ní wọ́n fi gba ipò yẹn again pẹ̀lú àwọn ọ̀dàlẹ̀ Yorùbá tán sọ̀pọ̀tì wọn. Àwọn ọ̀dàlẹ̀ Yorùbá yẹn náà wọn rẹ̀ tí wake up báyìí kán mọ̀ pé ilé tó lọ. Èmi believe pé nígbà tó bá tó stage kan ọ̀rọ̀ á sọ́ra ẹ̀, ṣùgbọ́n ẹ̀yin youth ẹ má relent, ẹ má gbà fún wọn kan ṣí tó gate yẹn, ẹ lọ túnra mú. Ṣé ẹ mọ̀ pé God bless Nnamdi Kanu pẹ̀lú gbogbo nǹkan tó ṣe ní East, ó dẹ̀ sọ fún àwọn sójà wọn ó ní kán resign, ó ní tán bá resign kán máa bọ̀ nílé kán wá defend ìlú bàbá wọn, because nígbà tó bá ó lọ ṣiṣẹ́ fún ìjọba Buhari, ìjọba pààyàn onísójà ni ẹ́ olóòlò ṣiṣẹ́ fún ìjọba pààyàn, and the end of the day wọ́n set ẹ lọ sí danger zone, wọ́n pa ẹ́ níbẹ̀, àwọn x-men wọ́n pa ìyàwó ẹ àtọmọ ẹ nílé, wọ́n rape ìyàwó ẹ. So ó yẹ kó ronú dáadáa o ìwọ Nigeria soldiers, àsìkò ilé yẹ kó resign kó kúrò ní iṣẹ́ yẹn tó bá jẹ́ ọmọ Yorùbá, ọmọ Oòduà tán bí dáadáa, tó bá dẹ̀ jẹ́ ọmọ Biafra torí ẹ pé àsìkò ilé yẹ kó resign. Now mo máa fi fídíò kan hàn yín, ẹ̀rí setup tán set fáwọn èèyàn wa Biafra brothers wa àtàwọn Yorùbá nínú sójà tán kó wọn lọ sí danger zone, and the end of the day àwọn life wọn á perish síbẹ̀, wọn á waste life wọn síbẹ̀. Àwọn x-men wọ́n dẹ̀ ń fìyà jẹ wọn tó jẹ́ bí wọ́n lé ń bí. So ẹ̀dẹ̀ sì ń ṣe wọ́n Nàìjíríà, ìwọ tó bá sì ń ṣe wọ́n Nàìjíríà, ìwọ ọ̀dàlẹ̀ Yorùbá, ogun go kill you. Màá ṣe fídíò yẹn fún yín sìn, ẹ máa rí nǹkan tán ṣe fún àwọn brọ́dà wa ní ẹ máa rí nǹkan tán ṣe fún àwọn brọ́dà wa. Muje mu dan Allah mu sindira mu fitan. Ẹni tó wà nílẹ̀ yẹn bẹ́ẹ̀, ẹni tó yẹ kó tọ́jú àwọn èèyàn nìyẹn o, tó jẹ́ mẹ́díkà wọn, òun ló yẹ kó wà tẹ́ǹtì sáwọn tán bá ṣe léṣe, òun gangan ni wọ́n ti ṣe léṣe kalẹ̀ rẹ̀. Ẹni tó jẹ́ mẹ́díkà wọn nìyẹn, ọmọ Ìgbò ni ṣe ti rí bẹ́ẹ̀. Ẹ̀rí brọ́dà wa tó jẹ́ ọmọ Yorùbá, the same thing tó hàpò sí ó ti hàpò fóun náà, káàtì rẹ̀ ní gbéyàn kúrò ńlẹ̀. So ọjọ́ wo la fẹ́ ṣe ilé ìdá, ọjọ́ wo la fẹ́ partner pẹ̀lú àwọn ìjọba pààyàn. Adé ń sọ pé ká separate pẹ̀lú wọn, àwọn ọmọ Yorùbá ọ̀dàlẹ̀ kan dẹ̀ ṣe wà wọ́n sì bìlí pé nǹkan kan ṣì ń jẹ́wọ́ Nàìjíríà nítorí 2023. Gbogbo ẹni tó bá ní àní gba Oòduà, a ò ní gba Biafra nation, ẹ̀jẹ̀ onítọ̀hún la máa fi ṣètò. Jẹ́tìrì ọmọ Ìgbò lè lé báyìí, ó lóun fẹ́ lọ jẹ́tìrì pé nǹkan ti ń sunkún sára bẹ́ẹ̀ bí fọ́. Jẹ́tìrì bẹ́ẹ̀, jẹ́tìrì bọ́kàn tí bọ́dà wà ẹ̀ ń sọ. Nítorí setup ni wọ́n dìídì gbé wọn lọ sí danger zone nìkan lọ kú. Jẹ́tìrì bẹ́ẹ̀. Jẹ́tìrì bọ́dà wà nìyẹn, Yorùbá nìyẹn. Ìyàwó wà nílé, ọmọ wà nílé báyìí o, tóun gan ò ní fọkànbalẹ̀.
tó ń bẹ̀rù pé kí x-men kó mọ̀ wá ká wọn mọ́lé, ọkọ̀ náà nìyẹn ti ṣe bẹ́ẹ̀ yẹn lójú ogun yẹn. tán bá ní Yorùbá ronú, àsìkò ronú kọ́ láwa yìí o, àsìkò action ò láwa yìí. Kí gbogbo ẹ̀yin ọ̀dọ́ kẹ́ dìde, ẹ lọ gẹ́ẹ̀tì nǹkan tẹ́ ẹ máa fi gbára yín lẹ̀. Àkókò àti gbára èèyàn lẹ̀ ló wà báyìí, ló kù báyìí, nítorí a ti rí pé àwọn èèyàn wa wọn ready àti help. Ọlọ́run kó bá wa bless brother wa Sunday Igboho tó dìde tó lá àwọn èèyàn lójú. Gbogbo ariwo tí àwọn èèyàn tó wà ní diaspora kan pa látijọ́ yìí, ṣé ti rí bẹ́ẹ̀? Gbogbo ariwo àwọn èèyàn wa tó wà ní diaspora kan pa látijọ́ yìí, ṣé ti rí bẹ́ẹ̀? Ọpẹ́lọpẹ́ brother wa Sunday Igboho òun ló tún jẹ́ kójú gbogbo èèyàn là kálékáko. God bless brother wa Sunday Igboho, brother wa, Ọlọ́run bá wa bless ẹ, ṣé ti rí bẹ́ẹ̀? Ṣé ti rí bẹ́ẹ̀? So èmi believe pé àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí o, ẹ̀yin Nigeria youth tó bá dénú àdòdìndì, ìjà yóò kì í ṣe ìjà wa, ìjà Ọlọ́run ni. Ọlọ́run á dẹ̀ jà fún wa, ṣùgbọ́n ẹ má gbàgbé, ẹ múra, ẹ tọ̀ àwọn àgbàlagbà lọ, ẹ múra. Tí n bá wà nílé nǹkan tí màá ṣe òní mò ń sọ fún yín o, ẹ tọ̀ àwọn àgbàlagbà lọ, ẹ múra. Ọlọ́run á dẹ̀ jà fún yín, Ọlọ́run á dẹ̀ jà fún gbogbo orílẹ̀ Oòduà, Ọlọ́run á dẹ̀ gba Oòduà fún wa lágbára Ọlọ́run. Gbogbo àwa tí a dẹ̀ ń jà ìjà ìlọ́tún ló sì pé kí a lè bọ́ nínú oko ẹrú, àtàwa àtaya àtọkọ àtàwọn ọmọ wa, lórúkọ Jésù ẹ̀jẹ̀ ẹnìkankan nú wa àní fi ṣètùtù lágbára Ọlọ́run. Gbogbo wọn tó bá jẹ́ ọ̀dàlẹ̀ nú wa nìkan náà máa fẹ́ jẹ́ ṣètùtù. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Ẹ ṣé.